Mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ The Golden Room YouTube channel TV wípé ẹ kú àkókò yìí. Elédùmarè á ràn wá lọ́wọ́. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń share, tẹ́ ń comment pátápátá, mo kí yín. Tẹ́ tún subscribe. Kí yín púpọ̀. A máa jẹ́ fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe pátápátá, ìwé a máa jẹ́ fún yín, ìwé a máa jẹ́ fún yín. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Mo tún padà dé lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni. A fẹ́ fi iṣẹ́ kan kalẹ̀. Má dá fẹ́ kí gbogbo ilé kẹ́ ṣiṣẹ́ yìí. Ẹ wo ẹ̀yìn yìí dáadáa. Ẹ̀yìn tó jábọ́ fúnra rẹ̀ kó lórí igi. Ẹ̀yìn tó jábọ́ fúnra rẹ̀ kó lórí igi lẹ́ ń wò yìí. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wo la fi ń ṣe? A fi ń ṣiṣẹ́ òǹdè ayẹta. A fi ń ṣiṣẹ́ ìtúsílẹ̀. A fi ń ṣiṣẹ́ iṣẹ́ pọ̀. Ẹ má jẹ́ máa dárúkọ kí n má máa waste time àwọn èèyàn. Ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fi ilẹ̀ báyìí ni ogun tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àti ogun tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin. Ohun tó mo fẹ́ fi iṣẹ́ ilẹ̀, òun la fẹ́ fi ṣe o. Bẹ́ẹ̀ ni, òun la fẹ́ fi ẹ̀yìn yìí, òun la fẹ́ fi ṣe. Ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni. Kò lóhùn ká, ẹ bá mi wá ẹ̀yìn tí ọkùnrin bá ní àmúbọ́ lórí ọ̀rọ̀ ìyàwó tó yẹ pé tó bá bẹ́ẹ̀ lè sọ̀rọ̀, wọn á kọ rìn, á jẹ́wọ́ ẹ̀ fún oṣù kan, oṣù mẹ́ta, oṣù mẹ́rin, àkọlẹ̀. Káyọ̀ tó yẹ pé obìnrin ni, tó yẹ pé ọkùnrin bá gbé ní oṣù yìí, èmi á gbé ní oṣù tó ń bọ̀. Ẹni tó bá ti ní àmúbọ́ lórí ọ̀rọ̀ obìnrin dé. Bẹ́ẹ̀ ni. Báwo lẹ ṣe ṣe? Ẹ bá mi kó ẹ̀yìn yìí kó pọ̀ báyìí. Kò lóhùn ká. Ẹ bá mi kó sódó. Bó ṣe fresh báyìí ni o. Ẹ kó sódó, ẹ gún. Ó ti kúnná. Ẹ bá mi wé ewé ojú ṣáájú. Ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹni ẹ fẹ́ ra ewé ojú ṣáájú tàbí ewé ṣáájú. Orúkọ ewé náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ewé ojú ṣáájú tàbí ewé ṣáájú. Ẹ bá mi wá. Ó yá, ẹ bá mi kó lé lórí. Ẹ ti kó lé lórí. Ewé ìsàwèrè pèpè. Ewé ìsàwèrè pèpè. Ẹ bá rí tútù ó dà, tẹ́ bá tún rí gbígbẹ náà kò bá kẹ́ jẹ́. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí péré lẹ́ẹ̀gùn. Tẹ́ bá ti gún pinni pẹ̀lú ìkarahun gbogbo ẹ̀, tẹ́ gún mọ́ ọṣẹ tán. Tẹ́ gún àwọn ewé yẹn mọ́ dáadáa. Bẹ́ bá ti gún mọ́ dáadáa tán, ẹ wá gún mọ́ ọṣẹ. Bẹ́ bá gún mọ́ ọṣẹ dáadáa, ẹ wá fi oyin lẹ̀ ẹ fi pò. Ẹ fi oyin pò. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ẹgbẹ́ Golden Room, ẹ kó síkè funfun kan. Ẹ fi aṣọ funfun wé. Ẹ lọ gbé pamọ́. Lẹ́yìn ọjọ́ kẹta, ìyẹn túmọ̀ sí pé ọjọ́ kẹrin àárọ̀ kùtù, ẹ bú kẹ́ lọ fi wẹ̀. Ẹ̀hún ní kẹ́ máa fi wẹ̀. Iṣẹ́ ẹ̀dẹ̀ pọ̀ lára tẹ́ bá fi ń wẹ̀ bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ pé ẹ ní àmúbọ́ lórí iṣẹ́ kan lórí company kan tẹ́lẹ̀, ó máa dọwọ́ yín tàbí ẹ ń lọ fún interview tàbí anything tẹ́ máa ń ṣe tó máa ń bọ́dà lọ́wọ́ yín. Tẹ́ bá ń wẹ̀ iṣẹ́ yìí kò ní bọ́dà mọ́ o, ṣùgbọ́n pàápàá jùlọ ó wà lórí ọ̀rọ̀ fífẹ́ ọkọ àti fífẹ́ aya. Ẹ bá mi lọ dán wò. Kẹ́ fún ní lábọ̀. Fún ẹ̀yin tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ kàbí ẹ ní ìbéèrè kàbí ẹ ní iṣẹ́ kan tẹ́ fẹ́ bẹ̀ wá, tá máa fi mọ́tò ránṣẹ́ sí yín. Ẹ bá wa sọ̀rọ̀. Mi ń gba call o, ẹ má pè mí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mi ò fẹ́ kí èèyàn máa pè mí. Ẹ connect mi lórí WhatsApp 07064294474. Tẹ́ bá ti connect mi, a máa sọ ohun kóhun tẹ́ bá ní láti sọ. Ẹ sọ kalẹ̀ lórí WhatsApp. Ní má ti wá sọ online anytime. Màá gbọ́. Màá dẹ̀ fún yín lésì lórí ẹ̀. Ẹ dẹ̀ try kẹ́ subscribe, kẹ́ share, kẹ́ dẹ̀ like, kẹ́ sì comment. Ọlọ́run ní fi wálẹ̀. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Ma salam.